níjẹjọ́ a sọ̀rọ̀ nípa ìmọ̀ sáyẹ́ǹsì àti Islam báwo ni wọ́n ti papọ̀ kí ni Islam sọ nípa ìmọ̀ sáyẹ́ǹsì àmọ́ lónìí a tẹ̀síwájú ẹ rí i pé a sọ̀rọ̀ nípa àwọn mọ́tò àti gbogbo àwọn nǹkan tó wà tí à ń lò fún gbádùn ara wa àmọ́ lónìí àkàbí tá a lọ yóò yàtọ̀ àlejò wa àwọn náà ni Ustaz Abdurrasheed Oduwole ẹ kú ojúmọ́ o. Mo kí yín olóòtú ẹ ṣé ẹ kú ìgbìyànjú ọ̀rọ̀ ẹ̀sìn àlàáfíà yín kò ní di fíafíà àlàáfíà ni ọba ẹ̀ṣọ́ ara ọmọ ènìyàn Ọlọ́run á lékún yín àlàáfíà o gbogbo nǹkan tí ń jẹ́ oore Ọlọ́run á bá wa fi fún yín iṣẹ́ ẹ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ mo kí gbogbo àwa mùsùlùmí pátápátá fún Jímọ̀ òní tí Ọlọ́run fún wa kí kì í ṣagbára wa ta ló ní garanti lọ́wọ́ ìyẹn ni wípé ní ìdánilójú wípé ní tí bá ti sùn máa jí ní sẹ́ẹ̀ kò sí ẹni tó ní ọwọ́ Ọlọ́run bá ló wà mo wá ń kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wàmí alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ẹ ṣé púpọ̀ ǹjẹ́jọ́ a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ́tò oríṣiríṣi ẹ tú palẹ̀ gan ó pọ̀ mo dẹ̀ mọ̀ pé àwọn èèyàn náà pè yín àbí bó ni. Bẹ́ẹ̀ ni bàbá. Àwọn èèyàn pè náà láti tún béèrè àwọn ìbéèrè kan sí i lónìí a máa sọ̀rọ̀ nípa ẹ̀dá ènìyàn pé bọ́lọ́run ti dá wa yìí ìmọ̀ sáyẹ́ǹsì bọ́lọ́run ti dá wa kí ni Islam kí wọ́n sọ bẹ́ẹ̀ gbà wá kéèké àwọn òwe biology ta kà wọ́n ní àwọn bàbá wa bá àti rí ìkọ́ ni wọ́n rí ìwé tán tẹ̀ yà náà wọ́n irùngbọ̀n tán ní irùngbọ̀n tó pọ̀ tẹ bá sì gbónú àwọn bíbélì náà àwọn òwe àwọn àwòrán tó wà ńbẹ̀ náà ẹ máa rí pé àwọn tí wọ́n yà ńbẹ̀ àwọn Mósè Jésù nǹkan kan gba àwọn ànábì yẹn ẹ rí i pé wọ́n dárùngbọ̀n sí wọ́n pọ̀ àti pé bójú wọn ti rí èyí kọ́ ni títí wọ́n rí ńgbà náà ìyàtọ̀ ó ti dé bóyá ń gbò bá sì yá tó máa tó bí 100 ọdún sígbà táwa náà ojú tiwa náà yóò ti yàtọ̀ lójú àwọn ọmọ tiwa náà bó ní ibi tí mo fẹ́ ká fi ṣe ìfisọrí ọ̀rọ̀ wa lónìí nù. Tó àdúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ibi tí a ti fẹ́ mú ọ̀rọ̀ gẹ́gẹ́ bí olóòtú tí wọ́n ṣe sọ ẹ rí wípé ní àwọn ọmọ èèyàn kí ló ń bí ìsáré sódò wa tá a nísinmi tá a ní ìfọ̀kànbalẹ̀ ìmọ̀ ni òun ló sọnù fún wa gbogbo àwọn nǹkan tí ó sì sọnù fún wa yìí tá à ń wá lọ sí ṣòkòtò àpò wa ló wà àpò ṣòkòtò wa náà ló wà tí ìmọ̀ bá ti wà fún ẹ̀dá kò sí wípé ní ẹ̀dá yẹn ó máa dààmú kò sí dààmú fún irú ẹ̀dá bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Ibi tí mo ti wá fẹ́ mú ọ̀rọ̀ wa ní kọ́mọ́kọ́mọ́ nítòní tí ó máa jàǹfààní fún gbogbo wa òun náà ní nípa ara wa ọmọ ènìyàn lódindi gẹ́gẹ́ bí nǹkan tí àwọn bàbá wa olóòtú tí wọ́n sọ ní òní. A sọ̀rọ̀ nípa zaitun afiti. Bẹ́ẹ̀ni. Zaitun yìí adárúkọ àwọn iṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n zaitun kọ́kọ́ ni nǹkan tó jẹ́ ohun tí Ọlọ́run bá fi àṣẹ sí tí a mọ̀ sí pé ní àṣẹ Ọlọ́run ló fi wù àṣẹ Ọlọ́run ló fi wà nílé ayé ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n díẹ̀ ta ti sọ nípa zaitun mo fẹ́ mú láti bẹ̀ zaitun a máa tún ojú ṣe ojú tí ẹni tó bá fẹ́ ní cataract tí ò tí bo gbogbo ojú yẹn zaitun á ṣí cataract yẹn dànù kó ń bẹ àṣìkò àṣẹ Ọlọ́run ní agbára Ọlọ́run tó ti wà ń bẹ zaitun yìí ẹni tí ó bá ní àwọn àrùn ojú tó jẹ́ àrùn ojú á pa àrùn yẹn á sì mú kó ń bẹ zaitun yìí tí ó bá ní nǹkan tí àwọn olóyìnbó pè ní Apollo tí wọ́n bá ti kàn sí yóò sójú yẹn mọ́ kedere. Irú èèyàn bíi tèmi nǹkan tó ń lo gágà nítorí pé lè máa fi ń kàwé náà ni àdè máa fi àwọn kan wẹ́wẹ́wẹ́wẹ́ ni mi ò lè rí zaitun lágbára àti ṣiṣẹ́. Bí ẹ ṣe sọ yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní mu zaitun yìí tẹ bẹ̀rẹ̀ sí ní tú fi sí ẹ wá máa jẹ àwọn oúnjẹ kan ibẹ̀ ló máa mú mi lọ sí inú dates wọ́n pe kíní kan ní èso làbídùn èso làbídùn yìí ẹni tí ó bá ń jẹ gbogbo nǹkan tó wà lára ẹ̀ ló máa ṣiṣẹ́ dáadáa ìkọ̀kọ̀ ò ní daṣẹ́lẹ̀ gbogbo nǹkan tó wà lára wa tá lè ronú pẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí ọpọlọ wa ni ìgbọ́rọ̀ wa ni
etí wa ni eyín wa ni ahọ́n wa ni iṣan ara wa ni àti tó fi dé ibi tí èèyàn fi ń jẹ́ ọkùnrin àti tó fi dé nǹkan tí obìnrin gan fi ń jẹ́ obìnrin gbogbo ẹ̀ máa pé síbẹ̀ kò ní mẹ́hẹ kò ní sí pé nìkan ìkan fẹ́ dẹnu kọlẹ̀ ó fẹ́ da iṣẹ́ rẹ̀ kọlẹ̀ kò ní sí nǹkan tó jọ. déètì yìí ó wá pín sí méjì èyí tí ó pọ́n ó wà tó pọ́n gan èyí tó rọra mọ níwọ̀n tí ò pọ́n rárá òun bẹ̀ èyí tí ò pọ́n ní ohun gangan ni èyí tá fẹ́ sọ̀rọ̀ lé lórí tó wúlò fún ara èyí tó pọ́n gan yìí tí èèyàn bá jẹ ó máa ń fa àwọn nǹkan tí à ń pè ní ọgbẹ́ inú ọ̀sà tó bá pọ̀ jù ó sì máa ń ba eyín jẹ́ ó sì tún máa ń dá fìtínà lẹ̀ sínú àgọ́ ara irú fìtínà wo ẹ̀jẹ̀ ríru tó bá pọ̀ jù ṣe rí pé ní ìwúlò déètì yìí méjì ni ṣe wá rí ìtò pọ́n yẹn bí èèyàn bá máa ń jẹ àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ní low sperm count tó lóyìnbó máa ń pè bẹ́ẹ̀ ìyẹn ni pé ní àtọ̀ rẹ̀ ń kọ́ kò múnádóko ó ṣàn á túnṣe àwọn òmíì ní ọkùnrin tó máa ń sọ wípé ní èyí tó yẹ pé ní ìdákọ́lẹ̀ ó máa ń ṣe wọ́n yóò túnṣe pátápátá tí ò ní sí ìdákọ́lẹ̀ fún pẹ̀lú nǹkan kan tá a tún fi kún ni o ìyẹn àwa máa sọ yẹn tí Ọlọ́run bá ní kí afẹnubà